Africa Content TV. Mama, ṣe orúkọ náà fi ń pọ̀ ọba aládé. Orúkọ náà ló fi ń pe lóyè lóyè o. Mo wá bá ọ lóyè lónìí. Mo pè ẹ́ lórúkọ. Mọ́mí jọ̀ọ́ má fi ṣèbínú. Ìbà ńlá ló yẹ ká kọ́kọ́ jú Elédùmarè ọba ẹgbẹ́ sùúrù kan wẹ́kọ̀ gẹ́gẹ́. Ọba tó pọ̀ nípa òun agbára ni. Mọ́mí o, ká kúkú Elédùmarè ọba òkùnkùn sí. Ọba òun tó pọ̀ nípa òun agbára ni ẹrírí sínú lẹ́yìn. Ọba ńlá tó lórúkọ púpọ̀ nínú àwọn tó lórúkọ. Ẹgbẹ́ sùúrù Ìdòwú Phillips. Bírọ̀ mo bá pa, lóòótọ́ mo bá sọ oyinmọ́mọ́ ọ̀hún rèé, ẹ jẹ́ ká àgbà ká tọ́wò. Mọ́mí, tó bá wọn àwọn ẹlòmíì wọn á pọ̀ lọ́run lólúwa. Tó bá wọn àwọn ẹlòmíì wọn á pè é lálà. Mọ́mí, ṣé bí sínékè láwọn ẹlòmíì ń pè Elédùmarè ọba òun? Tó bá tún wà àwọn ẹlòmíì, wọ́n á tún forúkọ Elédùmarè ọba òkè dára. Wọ́n á sọ pé omi gẹ́gẹ́ jù wá bàbá. Omi ni sàyẹ́nsì ni. Ṣèkílẹ̀ àgbòrì oníbó ọ̀rẹ́ mú ni òwárí pé Elédùmarè lórúkọ púpọ̀. Máa ṣe ń wá rírí fún bàbá lókè. Ọlọ́run tó ń bẹ̀bẹ̀ kálukú gbogbo wa. Ó tún dá ká ṣètọ́mọ ènìyàn náà fún. Màmá, ènìyàn lábìdí yàn-án-yàn. Ọmọ aráyé ẹnu wọn lẹ́bọ. Àtòrí lọmọ aráyé. Mọ́mí tó bá lọ síwájú wọn tún padà bọ̀ lẹ́yìn. Kókóró. Ẹgbà yóò ní fà ọ́ lágbára wá ètò ọba o. Kókóró. Yóò sọ kò sọ. Elédùmarè ọba ò ní fi dán ọ wò. Wèrè ló ń jẹ́ bẹ́ẹ̀. Elédùmarè ò ní fi ṣe kó wá gbogbo wa. Bẹ́ẹ̀ni, ọpẹ́ ló yẹ ká dá bá a ṣe bọ̀ ní Third Mainland. Ìjàmbá ọkọ̀ ṣẹlẹ̀. A dúpẹ́ pé gbogbo wa ò fara pa. Téèpù ló kán ẹ̀wá ni pé tí í tọ́pẹ́ ó tún tọ́pẹ́ lọ. Màmá ẹ máa dúpẹ́ fún wáìdù ọba òkè. Ní pé lónìí ọjọ́ ayẹyẹ yín. Ẹ bá burú lórí kankan nú gbogbo orí tó wà níkàlẹ̀. Ẹ rí pé tí í tọ́pẹ́ ó tún tọ́pẹ́ lọ. Mọ́mí o, ọmọ mòdẹ́ kiri o, ọmọ alátàn. Mo wá lọ sílé bàbá tó bí ẹ lọ́mọ. Ọmọ ọba rìn nílẹ̀ ilẹ̀ mì tìtì. Kìnìún àdúrà o. Ara ló kúkú kú. Ẹ̀mí ò kúkú kú. Sóhun náà lórí kì í màmá mi. Ẹnu tẹ́ ẹ fi ń ṣàdúrà òun. Ẹnu ò ní kan lágbára wáìdù ọba òkè. Mọ́mí mo kí ọ. Ṣé bọ́mọ Ìjẹ̀bú ni ọ́? Ọmọ ọba ń ta ọmọ èrè níwà. Ọmọ ẹdìyẹ bà ló kù, ara òrokùn bẹ́ẹ̀ lára òkúkú rẹ̀ nìyẹn. Ọmọ ẹlẹ́dìyẹ òkòkò máa nìyà. Ara òrokùn bẹ́ẹ̀ lára òrẹ́ nìyẹn. Wọ́n ní ojú sọ́dún èyí náà lágbára wáìdù ọba òkè. Elédùmarè ọba òní jẹ́ kó o fèyí ṣòpin. Ọ̀dà tó fi ń pọmọ ọ̀dà náà ní í gé lágbára wáìdù ọba mi òkè. Gbogbo orí tó wá síbi bí wọ́n á ṣe ohun rere lójú ẹ̀mí rẹ̀ ni. O ò ní ṣubú dànù. O ti sọdún èyí náà o, mo dúpẹ́ fún ọ màmá. Lágbára wáìdù ọba mi òkè. Wàá tún ṣèmí nínú ayọ̀, nínú ìdùnnú, nínú oríire. Màmá ló wọ́ 80 báyìí, ẹ rí bí màmá ṣe rí. Mo wá ti wá bẹ́ẹ̀ kọrin yìí pé Ìjẹ̀bú ọmọ alárẹ̀ o. Ó yẹ ká fi ẹ máa bá Jẹ̀bú lò. Ìjẹ̀bú ọmọ alárẹ̀ o. Ẹ fi ẹ máa bá Jẹ̀bú lò. Nítorí pé bàtà Ìjẹ̀bú owó ni. Ìyá Ìjẹ̀bú owó ni. Ìgbàlẹ̀ Ìjẹ̀bú owó
ká máa sọ fún wọn wípé fún mi láyọ̀ táwa kálífù ní Cairo gbogbo olúwa dúró lónìí wípé ká sọ fún yín pé ìgbà ọdún kan yìí lágbára wáìdù ọba mi ọlọ́run ọba mi ò ní jẹ́ kẹ́ẹ̀fẹ̀ yìí ṣòfin ni mo ṣe fi sọ wípé congratulations. Ẹ jẹ́ ká máa sọ fún wọn wípé fún mi láyọ̀ táwa kálífù ní Cairo gbogbo olúwa dúró lónìí wípé